The ABD Club presents Àṣà àti Ìṣe. Lónìí, lórí ètò Àṣà àti Ìṣe, ohun tí a ó máa sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni ìbọ̀wọ̀ fún àgbà, respect for elders. Nínú àṣà Yorùbá, ìbọ̀wọ̀ fún àwọn àgbàlagbà jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìpìlẹ̀ ìwà rere. A máa kọ́ ọmọ ní ìwà ìrẹ̀lẹ̀, ìgbọ́ràn àti ìtẹríba fún àṣà wa. Mo mọ̀ wípé ẹ ó máa rò nínú ọkàn yín wípé kí gan-an ni ìwúlò ìbọ̀wọ̀ fún àgbà? Kí ni ìdí tí ó fi yẹ kí ọmọdé máa bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà? Màá ṣàlàyé fún yín. Alákọ̀ọ́kọ́ ni wípé ó fi hàn wípé ilé rere ni èèyàn ti jáde wá. Ẹ rántí wípé àwọn Yorùbá sọ wípé ìwà lẹwà, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìbọ̀wọ̀ fún àgbà jẹ́ kí a mọ̀ wípé wọ́n kọ́ ọmọ ó sì gba ẹ̀kọ́. Ìmíràn tún ni wípé a máa mú kí àlàáfíà àti ìbáṣepọ̀ rere dàgbà láàárín ìdílé àti àwùjọ lápapọ̀. Ìmíràn kẹ̀dẹ̀rẹ́ ni wípé a máa jẹ́ kí àwọn ọmọdé kí wọ́n rí ojú rere gbà lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n ń bọ̀wọ̀ fún. Àwọn ọ̀nà wo wá la lè fi bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà? Lálákọ̀ọ́kọ́, tó o bá ti rí àwọn àgbàlagbà, ìwọ ni kó kọ́kọ́ kí wọn. Má joyè oníbàjẹ́. Kí wọn, ẹ káàárọ̀ ìyá àgbà, ẹ káàárọ̀ bàbá àgbà. Ẹ̀yin obìnrin kẹ́ ẹ kúnlẹ̀, ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ dọ̀bálẹ̀. Báyìí la ṣe ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà wa. Ọ̀nà mìíràn tún ni wípé tí ìwọ àti àgbàlagbà bá jọ wà ní ibì kan, tí àga sì ṣófo, jọ̀wọ́ ààyè rẹ fún àgbàlagbà. Ìwọ dìde kí àgbàlagbà lè jókòó. Ọ̀nà mìíràn tí ọmọdé tún lè fi bọ̀wọ̀ fún àgbà ni wípé tí àgbàlagbà méjì bá ń sọ̀rọ̀, má pa ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu, má dá sí ọ̀rọ̀ wọn, má ti ẹnu bọ ọ̀rọ̀ tí ò kàn wọ́n. Tí o bá rí àgbàlagbà tí ó nílò ìrànlọ́wọ́, ràn wọ́n lọ́wọ́. Ọ̀nà mìíràn tí a tún lè gbà fi ṣe ìbọ̀wọ̀ fún àgbà òun náà nìyẹn. Èwo nínú àwọn ọ̀nà tí a fi ń bọ̀wọ̀ fún àgbà yìí ni ìwọ ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àbí tó o pinnu láti bẹ̀rẹ̀ sí ní ṣe? Ẹ fi ìdáhùn yín, ẹ fi ránṣẹ́ sí wa. Tó, a rí jù báyìí lọ fún tòní o. Ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o.